ẹ káàbọ̀ sórí ìkànnì wọn fọbalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣe ẹgbẹ́ wa a sì máa plẹ̀ fún ẹ̀wọ̀ ẹ̀wọ̀n àkọ́kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé ẹ̀kọ́ kẹ́ máa bá wa ká lọ bọ́ ìtúpẹ́ ẹ̀pẹ̀ àṣírí nínú fídíò ẹ̀wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀wọ̀ ẹ bá wa subscribe kí lè máa jẹ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì wẹ́lẹ̀ lágbo òṣèré ẹ̀wọ̀ láìfò papọ̀lọpọ̀lọpọ̀ jù fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. àwa kọ́ la ní irú democracy tí wọ́n gbé wáyé ṣùgbọ́n democracy tí wọ́n gbé wáyé ó dàbí pé ó bá àwọn ìlànà ìṣèjọba àwọn ìlú kan mu ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ó bá ìṣèjọba àwọn ibì kan mu kódà Ìbàdàn ó fara mọ́ democracy díẹ̀ ó kàn jẹ́ pé àwọn nǹkan kan tí ò sí níbẹ̀ tó wọnú ara wọn ni àyà democracy wa àgbéwá sọ́dọ̀ wa inú wa ń dùn àpò sókè nígbà táwọn ológun lọ kí ní dùn wá nípa àwọn ológun oníjọba kan pa tó ń lo dìgírì oníjọba kan pa tí ò lo constitution oníjọba kan pa tí ò bọ̀wọ̀ fófin oníjọba kan pa tí ò lo house of representatives oníjọba kan pa tí ò lo house of senate oníjọba kan pa tí ò lo state house of assembly débi pé yóò tẹ̀lé councillor ní local government oníjọba kan pa tí ò bọ̀wọ̀ fún ìjọmọnìyàn àwọn ọmọ orílẹ̀-èdè oníjọba kan pa tó kàn lè mú àwọn kan ó pa wọ́n tí ọ̀sẹ̀ ni tí ó mú wọn sí oníjọba afagídíjan ní pa òun ìjọba military láti sọ pé ìjọba military tó bá dáa jù ìjọba olóṣèlú tó burú jù ó sì dáa jù ìjọba ológun tó bá dáa jù lọ kódà àwọn ilé ìbá tí wọ́n sọ pé aberration àbẹ̀lọ̀ fún kó wáyé mọ́ láéláé ṣùgbọ́n láti wá ṣe tàwọn tó wọ kákí nínú àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú yìí tó jẹ́ pé ojú tá a fi ń gbóyán kọ́ la fi ń gbọ́bẹ̀ nígbà tí wọ́n bá gba ìbò lọ́wọ́ aráàlú ọmọlúwàbí ni wọ́n tí wọ́n bá débẹ̀ tán wọ́n á sọra wọn di nǹkan míì ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ mo ń fi àkókò yìí sọ fún wa wípé ọkàn wa gbọgbẹ́ kò tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ ni kò dùn mọ́ wa ipò tí nǹkan wà lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àwọn tó ń ṣèjọba èèyàn bíi wa ni wọ́n wòye sì ṣe èèyàn burúkú wọn kópa tiwọn níwọ̀n bí wọ́n ṣe rò pé àwọn lè ṣe é mọ̀ ṣùgbọ́n ọgbọ́n yàbí ọ̀nà ẹnìkan kì í sì gbọ́n tán ẹ jẹ́ ká mú láti national level ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n ń jìjàgùdù láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èmi wà nú ẹni tó sọ ń gbà yín pé orílẹ̀-èdè ti bàjẹ́ púpọ̀ nǹkan ti bàjẹ́ púpọ̀ torí pé the more you look the less you see nǹkan tá a rí kéré síṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àwọn kan tó sá sí kọ́lọ́fín tó farasin ó pọ̀ gan kódà àwọn kan kọjá agbára ààrẹ orílẹ̀-èdè nítorí pé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n jẹ́ alágbára ní orílẹ̀-èdè àfi kí ààrẹ kó máa kọ orin wọn tí bá ti ń kọka wọn kó máa fi wébò ní ó fi níjọba ṣe irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ alájẹdàsáyà alájẹjákuara tí wọ́n ya oníjẹkújẹ ẹ̀dá wọn kì í rọgbọ fún irú ààrẹ bẹ́ẹ̀ láti kọlù wọ́n sì máa ń hùwà kò kàn mí ìwà ọ̀bàlújẹ́ wọn lọ ọ̀bàyéjẹ́ kì í wá rọrùn fáàrẹ láti kọlù irú wọn torí pé wọ́n máa ń ní kọ́kọ́rọ́ tí wọn ò fi ní jẹ́ kórílẹ̀-èdè ó ṣeé ṣe fáàrẹ báàrẹ bá kọlù wọn ọ̀kan nínú wọn ni àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ epo wa lórílẹ̀-èdè yìí àwọn kan ti kóra wọn síbẹ̀ elite náà ń pera wọn wọ́n mọ̀ bí wọ́n ṣe ń jówó wa wọ́n lè wọṣọ kán mọ́ tónítóní wọ́n lè gba mọ́ṣáláṣí lọ lọ́jọ́ Friday kí irun wákàtí márààrún ọmọ yìí jẹ ó lè dáhùn wọ́n kọ́kọ́ dé chọ́ọ̀chì kódà àwọn ò tún sọra wọn di ránṣẹ́ nínú chọ́ọ̀chì bí wọ́n ṣe lówó tó wọ́n lè ṣe ọ̀ṣà kò sí tí wọn ò lè ṣe wọ́n lè máa gbá bọ́kiri chọ́ọ̀chì láti gbowó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń ló jẹ́ pé bí wọ́n ṣe mọ́ tónítóní yẹn dẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn gbóná nú ni wọ́n ti bà yí jẹ́ gan àwọn náà ń jẹ́ pòwátà àwọn náà ń dọwọ́ bọ ọ̀rọ̀ orílẹ̀-èdè wa wọ́n sì máa ṣe bí ọmọlúwàbí láwùjọ bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ọmọlúwàbí kankan tí a bá kó jẹ tán bẹ́ẹ̀ wọ́n lè wá sípò òṣèlú kò sí tán lè ṣe wọ́n dẹ̀ lè má dupò òṣèlú rárá kán jẹ́ non-state actors wọ́n pé lẹ́yìn agbo ni wọ́n ti máa náwó àwọn aráàlú ẹ̀ wá gbọ́ o òfin kì í sábà múrú wọn ó sún wa níbi tá a dé yìí ẹ̀já tẹ̀síwájú ṣé bẹ́ẹ̀ kan ló kó tírílíọ̀nù tó pọ̀ jẹun gbogbo ìgbà tó wà ń bẹ àgbọ̀ kó lọ gbàtọ́jú nílùú ìbórí nǹkan òyìn jẹ yọ sáré lọ yọ sáré dé ṣùgbọ́n àgbà tó di pé wọ́n ń pè é kó wá sọ bó ṣe náwó wa
ó lọ jókòó sílùú òyìnbó ó ní ara àwọn ọ̀yá kò lè wá nítorí pé a ti ṣèṣirò owó yẹn yóò nira díẹ̀. Mélòó wá nírú wọn ààrẹ tó bá ti kọlù wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kọlù nínú àwọn tí wọ́n jẹ gàba lé ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àkó àyájọ́ òmìnira kíni kìí sí òmìnira lórílẹ̀-èdè lọ́wọ́ òyìnbó, òmìnira kúrò lọ́wọ́ sọ́jà bọ́sọ́wọ́ alágbádá. Òmìnira talágbádá tá a wá gbà yìí ibẹ̀ láti láǹfààní láti lè sọ̀rọ̀ yàtọ̀ sí bá a ṣe láǹfààní láti lè sọ̀rọ̀ láyé ológun. Ní gbogbo nǹkan wọn bá tiẹ̀ jọra wọn, tó lógun lejú kokoko, tó lóṣèlú náà lejú kokoko, tẹ́ pásìkò ìbò nìkan la máa rẹ́rìn wọn. Ṣùgbọ́n sáà láǹfààní àti sọ̀rọ̀ láyé olóṣèlú, rédíò ó sọ̀rọ̀, tẹlifíṣàn ó sọ̀rọ̀, ẹ̀yìn tó ní ayélujára tó tún ṣẹ̀ṣẹ̀ dé yìí náà, social media, àwa náà tún sọ wípé ibi tí nǹkan kù sí nìyí, ara ni wá ẹ bá àbójútó sí. Mo rò pé gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tí kọ́kọ́ ń lọ́nu kó tó di pé nǹkan burúkú míì tún wá wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Nǹkan burúkú tó wọ̀ ni ká máa jí ní gbé lọ pa, ká jáwọn èèyàn kó ká máa fi wọ́n béèrè owó, ká kàn wó mọ́sálásí, ká ju bọ́ǹbù bẹ́ẹ̀, káwọn ẹlẹ́ni máa jọ́sìn ṣọ́ọ̀ṣì, ká sì pa gbogbo wọn, ká níta àfi ṣètò Ọlọ́run. Bẹ́ẹ̀ sì ni èṣù lọ́rán wọn ṣẹ́ kì í sọ Ọlọ́run. Gbogbo àwọn kìíní ń lọ lókè ọya, wọ́n dẹ́rù bà wá, ká lọ léèwé, ká lọ kó àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ wọn, ká sì dà wọ́n lókòó nínú ìjọba àwarawa. Léyìí tó jẹ́ pé kí tó yé wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ìní lọ́wọ́ òṣèlú nú, bí kálá fẹ́ fi bàjọba ẹnìkan jẹ́, bí kálá fẹ́ distract ẹnìkan. Àwa tí ẹ ń wò lẹ̀ Yorùbá pé gbogbo ìwà tí ọ̀bọ́mọlúàbí mu yẹn kò lè wọlé Yorùbá. Àfìgbà tá a gbúrò wọn nípínlẹ̀ Kwara, a tún gbúrò wọn nípínlẹ̀ Ondo, wọ́n jà fitafita, wọ́n tún wọ apá kan lẹ́kìtì kó tó di pé wọ́n wá dé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ogun tó bá jà tó dójú de ọba, ogun tó bá jà tó lọ́ba kúrò lórí ìtẹ́ tó bá ń sá kíjokíjo, ogun ọ̀hún fẹ́ tùlú ni o, kò dẹ́rù bàlú rárá. Àwa bẹ Ọlọ́run àti òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí náà táwọn kan tún ń pè, abẹ Jésù Kristi olùgbàlà, ará ànábì sallallahu alaihi wasallam, ta nígbàgbọ́ nú ẹ̀, fáwọn ta nígbàgbọ́ ń bẹ̀, afọlá rẹ̀ tọrọ lọ́wọ́ Ọlọ́run, afọlá Jésù náà tọrọ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo òrìṣà tó ń bẹ nílẹ̀ Yorùbá, gbogbo ohun tí Yorùbá fi ń sapọ̀, tá a fi ń yan gbẹ̀tà jẹ́ yan ràn wá Ọlọ́run. Àwa ẹ̀jẹ̀ ènìyàn onítùmọ̀ lọ́dọ̀ tiwa ju pé kó wà nínú ara rẹ̀ lọ, kó kán sílẹ̀ kì í ṣe tá a fẹ́. Ìtumọ̀ tí ẹ̀jẹ̀ ènìyàn ní ni kó wà nínú ara rẹ̀, kì í ṣe pé kẹ́nìkan mú jáde nínú ara rẹ̀. Àwọn tí ẹ̀jẹ̀ ènìyàn nítumọ̀ sí táwọn máa ń mu ẹ̀jẹ̀ ènìyàn, inú igbó ni wọ́n gbé, wọn kì í gbà àárín rẹ̀. Ẹ̀rù tó wá bà wá ni pé wọ́n ti wọ àárín èèyàn gan-an tí aburú ti pọ̀. Ẹ má jẹ́ àkóṣèlú bọ̀ bá a ṣe ṣàyájọ́ òṣèlú àwa ara wa yìí. Olóṣèlú PDP, olóṣèlú APC, olóṣèlú àkọọdù, olóṣèlú APM, olóṣèlú ADC àti gbogbo ẹgbẹ́ òṣèlú tó kù pátápátá. Ẹ má jẹ́ ká kóṣèlú bọ ọ̀rọ̀ àwọn tí ń pààyàn yìí, nítorí pé ẹ̀mí ò pé méjì ẹyọ kan náà lọ. Ẹ má jẹ́ ká kí ẹ̀sìn bọ́, ẹ má jẹ́ á fi erémọdé bọ́, ẹ má jẹ́ á sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ ìsọ̀rọ̀ burúkú síra ẹni. Ẹ jẹ́ kí gbogbo wa bàjẹ́ sí aburú ńlá tó fẹ́ wọ àárín wa. Ẹ jẹ́ kí gbogbo wa bàjẹ́ sí i. Ẹ má jẹ́ á nà ká àlébù sẹ́ni tó wà lórí àga àléfà o, wípé nítorí kó wà lórí àga àléfà làbúrú fi dé. Àtòkè àtìsàlẹ̀ àtàrí kódà àwọn aráàlú pátápátá, ẹ dákun torí Ọlọ́run. Ẹ má jẹ́ á nà ká àlébù sẹ́ni kankan nù wa. Ẹ jẹ́ ká jọ gbáríjọpọ̀. Ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo, ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ jọ̀ọ́ àwa ọmọ Yorùbá, ẹ dákun àwa ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká kún fún àdúrà, ká sì kún fún ìṣọ́ra. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lénìí ní ìjọba àbílẹ̀ Ìtẹ̀síwájú, agbègbè kan tí wọ́n pè ní Kọ̀run. Wọ́n jí èèyàn kan gbé ní àwọn aráàlú yẹn, àwọn ọdẹ, wọ́n bá ṣe bí akin, wọ́n ṣe dáadáa, wọ́n bẹ́ síta, wọ́n wọnú igbó lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé lọ. Òní ni mò ń sọ òní, wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé yẹn lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn.
àwọn yẹn jẹ́ original Yorùbá ó ní àwọn ọdẹ tí wọ́n wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé bí wọ́n ṣe ń yìnbọn làwọn náà ń dábọn padà ṣẹ́ẹ̀sì wàá mọ̀ pé ìbọn tiwọn kò dàbí ìbọn àwọn ajínigbé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn ajínigbé wọ́n rí ẹni tí wọ́n gbé wọ́n rí wọn jágbà ṣùgbọ́n wọ́n ti rí kán tó débẹ̀ ọ̀tá ti fẹ́ tán lọ́wọ́ wọn wọ́n wá ní kẹ́nìkan padà wá nù wọn kó lọ́wọ́ síbi tí nẹ́tíwọ̀kì wà wọ́n wá pe ìlú pé ọ̀tá ti tán ọ̀tá táwọn kó lọ ti tán o kí wọ́n bá wọn wá àwọn ọmọ kan kí wọ́n gbé ọ̀kadà kan lọ bì kan ládùúgbò yẹn kan lọ bá wọn ra ọ̀tá wá àwọn sì tún jagun lọ wọ́n rí ọ̀tá lóòótọ́ wọ́n ra ọ̀tá ìgbà tí wọ́n rọta tán wọ́n bọ́ sórí ọ̀kadà wọ́n bọ̀ wọ́n àti dé ìlú padà ọwọ́ àwọn ọdẹ ti tẹ àwọn ó ti tẹ ẹni tí wọ́n jí gbé wọ́n mú wọn sá padà bọ̀ àwọn ajínigbé náà sì yìnbọn sí wọn wọ́n ti wá ní kíkan nu wọn kó máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tiẹ̀ kó tètè rí ọ̀tá gbà ṣùgbọ́n wọ́n sàmú ẹni ẹ wọ̀lú ìgbà tí wọ́n fi mú wọ̀lú àwọn ọlọ́pàá ti dá ọ̀kadà tó gbé àwọn tó lọ rọta dúró lójú tọ́dẹ̀ ránṣẹ́ ọ̀tá wọ́n ti dá wọn dúró ọlọ́pàá mú wọn níbo wọ́n ti rọta ẹ mọ ọ̀tá kátríjì ọ̀tá tí wọ́n máa ń rọ sínú ìbọn tí pòpò la máa ń pè tó bá ti jáde lẹ́ẹ̀kan wọ́n ṣe fi míì sí ìmíì méjì nímọ̀ lẹ́nu méjì wọ́n fi méjì sí ọ̀tá ìbọn kátríjì yẹn ọlọ́pàá mú wọn ọlọ́pàá kó wọn wọlé àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pé àwọn ọdẹ tó rán wọn ṣẹ́ àsìkò yẹn làwọn èèyàn jubilate pé wọ́n ti mú ẹni tí wọ́n gbé o wọ́n ti mú o wọ́n rí kọ́ọ̀lù wọn gbé náà fi dé tọlọ́pàá gbàtà àwọn ọdẹ dé náà àwọn táwọn ránṣẹ́ kọ́ wọ́n wo kọ́ọ̀lù wọ́n rí pé àwọn rí miss kọ́ọ̀lù wọn tó pọ̀ wọ́n pè wọ́n ọlọ́pàá ló gbé àwọn ọdẹ wá kóra wọn ní ọtọlọ́pàá pé àti rẹ́ẹ̀lì mú o ẹni tí wọ́n ti gbé ní àti lọ rescue ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tá a ránṣẹ́ lẹ mú ọ̀tá tá a lò fáwọn tá a fẹ́ ọ̀tá tán lọ wà wá lá ní wọ́n rọ̀ta wà àwọn ọmọ dẹ́nì àwọn ọlọ́pàá ò fún wọn lẹ̀ wọ́n ti gbé wọn wá bàdàn báyìí láti kọ́ wọn àrò iléeṣẹ́ ọlọ́pàá àpèjọ rẹ̀ ẹ bá a ṣèwádìí dáadáa tó bá jẹ́ pé irọ́ ni tó yẹ pé ṣẹ́wọ̀n pé láàrin wa náà agbódegbà wà fún àwọn tí ń jiyàn gbé tó bá ṣe pé agbódegbà ni wọ́n ẹ má fi wọ́n lẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ẹ find out pé ọmọ ọdẹ ni wọ́n lóòótọ́ ẹ dákun ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí a lè encourage àwọn local hunters àwọn ọdẹ wa yìí tí wọ́n ń jà fitafita ní tí mo bá wà ní ẹ̀yìn odi Nàìjíríà tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé kò sẹ́ni tó lè sùn mọ́jú máa ń lẹ̀ pé wọ́n ń jiyàn gbé anyhow ní nǹkan bíi oṣù mẹ́fà oṣù mẹ́jọ sẹ́yìn last year wọ́n wá sọ pé àkọlé tó yẹ kò sílẹ̀ Yorùbá púpọ̀ bẹ́ẹ̀ náà àwọn akókè ọya kankan ló wà ẹnu mi ò gbà mọ́ báyìí ẹnu mi ò gbà mọ́ fún díẹ̀ yìí ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ ẹni tó bá ní nǹkan lé ẹgbẹ́ jáde o àìjúbà fògùn onúkú o ẹni tó bá ní oògùn ayẹta tó dá lé ẹgbẹ́ jáde báwọn ọdẹ wa o ẹni wọ́n bá láfẹ̀ẹ́ rí ẹgbẹ́ jáde o ẹni tó bá ní ẹgbẹ́ jáde o ẹni bá ní kánákò ẹgbẹ́ jáde o ẹ jẹ́ káwọn ará abímọ̀ pínlẹ̀ Yorùbá ò ṣe é wọ̀ kò ṣe é tẹ̀ bàṣùbàṣù báwọn ṣe ń tẹ gbogbo ibi táwọn ń tẹ̀ ẹ wò gbà kan tí àrà sán tó pa màálù nípínlẹ̀ Ondo àwọn tí ń da màálù kí o tún ní débẹ̀ yẹn mọ́ àwọn ọbẹ̀ yẹn lè dáko bó ṣe wọ́n sí i kí kálukú ẹgbẹ́ jáde sẹ́ni gbogbo tó wà lọ́yìn bá torí àkókò ìgan lẹ fi ní àná àwa gbọ́ ìtàn gbogbo ìgbọ́n ńláńlá tí wọ́n lò ní ìsìn kò tí ì sí gbòògùn kírìjì wọ́n dà pé gbòògùn kírìjì náà wọ́n láwọn ìbò kó bọ̀kẹ́ wọlé tí ń dún kírìjì náà lọ́ fa kírìjì ìbọn tí wọ́n máa ń lò tẹ́lẹ̀ wọ́n ní wọ́n fi díẹ̀ sọlẹ̀ báyìí ọ̀tá ti wọnú ẹ̀ wọ́n mọ yìí wọ́n fi díẹ̀ sọlẹ̀ ọ̀tá wọnú ẹ̀ wọ́n mọ yìí débi ìkànnì ńlẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá kó nǹkan ìjáde o mo fẹ́ di gómìnà mo fẹ́ dààrẹ mo fẹ́ sọnẹrẹ́bù mo fẹ́ ṣe sẹ́nétọ̀ gbàtà láàfin àbáwà ni o gbàtà láàfin àbáwà ni o gbàtà láàfin àbáwà ni o bẹ́ẹ̀ ni ẹ lọ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ pé ṣé bí wọ́n ṣe ń ṣèjọba bọ̀ ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe balẹ̀ nígbà wa tí wọ́n ṣèjọba lọ́dún kìíní ọdún kejì ọdún kejì kẹta kẹrin sáà àkọ́kọ́ sáà kejì tí wọ́n sọ ọdún kìíní sọ ọdún kejì tó fi dé tó dé yìí ṣé bí ẹ̀mí wọ́n ṣe balẹ̀ nígbà náà lọ balẹ̀ nísìn wọn lè travel bó ṣe wù wọ́n wọn lè rọ́rọ̀ ẹ̀mí kan rẹ́rìn wọn láyẹyẹ kan tí wọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn ọmọ tí wọ́n kó pamọ́ ọ̀pọ̀lọpọ̀ ètò tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú gan ni àwọn ọmọ táwọn ẹni bí wá kó yẹn ló ti máa disturb nínú ìṣèjọba
kò sí nǹkan tó le tó kò sí nǹkan tó yẹ kéèyàn prioritize ju security lọ torí pé tí security bá ti ní issue gbogbo nǹkan tó kù pátápátá ló máa ní issue ta ni kò ń fẹ́ wá dá sẹ́lẹ̀ nísìn tí ó wàá tuwó jọ lù tiẹ̀ o tí ó pè bí tí òun ti fẹ́ wá dá sẹ́lẹ̀ ibi tí wọ́n ti ń jiyàn gbé tí wọ́n ti ń pa àwọn èèyàn ní àwọ̀ táwọn èèyàn wo fídíò bí tí wọ́n ti ń dún èèyàn lára láìsẹ̀ ẹran léyà tí wọ́n lè tún ṣe fídíò rẹ̀ ṣé bẹ̀rẹ̀ lọ́pọ̀ ti fẹ́ jiyàn lóun fẹ́ wá dá sẹ́lẹ̀ ibi tí wọ́n ti mú ọmọ kékeré tí wọ́n ká kò tí wọ́n di òkúta sí lẹ́yìn tí wọ́n sokùn mọ́ ọmọ kékeré tí ò lẹ́sẹ̀ lọ́rùn tí ò mọ kankan gbẹ́sẹ̀ tí ò gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lásẹ̀ ni tí ò sẹ́nu ẹ̀sẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé ọ̀fẹ́ wá dáṣẹ́lẹ̀ so irú state tí ò bá láǹfààní irú yẹn níbo ni where is the development bẹ́ẹ̀ yẹn la títí tó fẹ́ garagada ìjọba ọkọ̀ ní ọgbà bẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ school tó fine ṣebí student náà lọ bẹ̀ àti teacher bẹ́ẹ̀ yẹn kọ́ hospital tó dáa tó kó oníṣẹ́ bẹ̀ ṣebí kò aláìsàn bá lọ bẹ̀ ni. You don't get it. So nǹkan tó wà tó lágbára jù orí security èèyàn bá rún jẹjẹ tẹ́ pé tó kọ́bọ̀ lórí tó bá ti rí tó láǹfààní àti sùn lálẹ́ tí ò sí ṣòro tó sùn tó jí tí ò sí pa ayé wọ́n bọ̀ bí wọ́n bọ̀ lọ́hùn yóò mọ̀ rọra lo ayé ẹ̀ díẹ̀díẹ̀ nǹkan kéékèèké tí bá jẹ́ ó mọ̀ bá nínú mu téèyàn bá wá lówó lọ́wọ́ tó ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ gan tí ò sí ìfọ̀kànbalẹ̀ kò ní ìfọ̀kànbalẹ̀ náwó yẹn gan kò ní gbádùn owó tó níyẹn eléyìí yàtọ̀ sí àwọn olè kéékèèké ń káwọn èèyàn mọ́lẹ̀ àwọn kan yọ̀ ẹ̀ lẹ́nu aláwọn tí wọ́n wà ruthless kéèké tó wà ruthless tó yẹ pé majority of them are not even from this country coming from another country to terrorize our own country be asking for unnecessary things tó yẹ pé ẹni tó yẹ bá pé gan ò lè béèrè fún so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́nà kó ṣàánú wa àṣàyàjọ òṣèlú àwarawa kò sí tó ń jòṣèlú àwarawa náà mo ti analyse yẹn nǹkan tó jẹ́ ká máa celebrate ká máa jubilate náà ni pé a fẹ́ ìjọba tá a lè sọ̀rọ̀ tí wọ́n sì máa gbọ́ igbe wa tí wọ́n sì dá wa mọ̀ tí wọ́n sì mọ̀ pé àárín wa làwọn ti jáde ọ̀ràn yẹn ní káwọn get back sí wa a fẹ́ ìjọba tí kì í ṣe pé nígbà òṣèlú tá a bá ní ìdìbò nìkan ìlànà àmọ̀dọ̀ àwọn èèyàn a fẹ́ ìjọba tí ó ṣe genuine developmental project I mean genuine developmental project tí ò ní jẹ́ politically motivated projects tí ò ní target project sígbà tí bó bá ń bọ̀ tí ò ní sí ọ̀nà lọ sí ọ̀nà lé àwọn political leaders tí ò ní sí ọ̀nà lọ sọ́dọ̀ political supporters tí yóò sí ọ̀nà lọ sáàrin ìlú ìjọba tí ó dijú pé lọ́yẹ́gbẹ́ òṣèlú lọ́yẹ́gbẹ́ òṣèlú kọ́ lélẹ̀ tí ò sí tó kàn tí ó ṣe dáadáa we want a government that will enjoy the support of the masses. Pure support. The masses will not be cajoled. The masses will not be blindfolded to follow him or her. We want a pure government, pure democracy. A democracy in a situation whereby the electorate will have the right to vote for whosoever they believe in. Democracy lẹ́ pé wọ́n ṣe ń dìbò tán náà ní dividends of democracy wá. Democracy lẹ́ pé bọ́n ṣe ń béèrè nǹkan tí wọ́n fẹ́ yóò máa tó wọn lọ́wọ́ kì í ṣe ń tẹ́ tó wà níjọba fẹ́ by all means. Democracy tí ò ní force nǹkan lé wọn lórí tó yẹ pé wọ́n máa ṣàdúrà fún ni tí kì í ṣe pé irọ́ ni ó fi lo ayé. We want a democracy, a government that will be paying salary of civil servants as at when due. We want democracy tó yẹ pé àwọn senior citizens wa wọ́n máa ṣàdúrà fẹ́ tó wà níjọba bọ́n ṣe ṣàdúrà fún Ṣèyí Mákindé. We want a democracy tó yẹ pé àwọn civil servants wọ́n máa ṣàdúrà fún ìjọba tó ń ṣèjọba lọ́wọ́ tí ò ní sọ sálárì wọn tí ò ní sọ di privilege fún wọn tí ó máa fún wọn lásìkò tí ó máa ní feelings fún wọn just like Ṣèyí Mákindé. So we want somebody that will come naturally bí Ṣèyí Mákindé ṣe wá yẹn naturally bí Ṣèyí Mákindé ṣe wá yẹn tí ò ní wà under control of anybody tí ó sọ seat yẹn di business tí ó sọ di personal properties just like Ṣèyí Mákindé had that opportunity and it is well utilized. tó wáyé pé èèyàn kan ló fi Ṣèyí Mákindé bẹ̀ gbogbo tó ṣe yẹn pé tí ó san salary as at when due tí ó tọ́jú àwọn civil servant tí ó sọ̀nà tí ó ṣe gbogbo ẹ̀ ìwọ̀n tó lè ṣe kò lè ṣe tán tó wáyé pé èèyàn kan ló fi bẹ̀ ó mà lè má nírú opportunity ẹ̀
bàbá Ládọjà fẹ́ ṣe tó jù bẹ́ẹ̀ lọ náà ṣe rántí pé iṣu wà láàrin èmi bàbá rẹ èmi mọ tẹ̀lé ọ èmi mọ mú ẹ débẹ̀ kọ́lọ̀ jẹ́ kẹ́mi kábíyèsí wágùn. A kú wọn kú àràfẹ́ra kò ìkan nínú àwọn olóyè wọn tí wọ́n sílẹ̀ ìbora lẹ́nu a kí wọn ẹ̀yin bàbá ọ̀dà kábíyèsí àwọn náà wájà ni àwọn ọba ó tún bá aṣọ síwájú dé. So a fẹ́ irú ìjọba bẹ́ẹ̀ yẹn a dẹ̀ fẹ́ ìjọba tí ò ní máa intimidate anybody tó bá ti fẹ́ contest pẹ̀lú wọn, tí ò ní máa intimidate wọn, tí ò ní máa kọ́wọ́ bọ àpò tó jápò gbogbo wa mú dúkìá gbogbo wa láti máa fi yà jẹ wá. A fẹ́ ìjọba tó jẹ́ pé yóò wò pé òkè o ibi tí mo ṣe lè bóyá àwọn aráàlú wọ́n fẹ́ mú tó wù wọ́n ni o ẹ lọ mú tó wù yín. A fẹ́ ìjọba tí ó fún wa nírú àǹfààní tá a fi yan Ṣèyí Mákindé when bàbá Ajímọ̀bí nígbà tó parí ọdún mẹ́jọ wọn. A fẹ́ ìjọba tí ó jẹ́ ká rí àǹfààní yẹn lò because wọ́n á rí pé gbogbo machineries tó wà ní state pátápátá ni wọ́n deprive aráàlú gbà yẹn. Ó ṣeé ṣe kó má rọrùn fún wa àwọn aráàlú láti tẹ̀lé Ṣèyí Mákindé bá ṣe tẹ̀lé. A fẹ́ ìjọba tí ò ní mọ́ gbé àwọn supporters àwọn tí ó bá ṣe tí wọ́n lẹ̀ kí ọlọ́pàá lọ gbé wọn. A fẹ́ ìjọba tí ò ní sọ pé ókè o bíbọ̀dù bí o ẹgbẹ́ òṣèlú mi nìkan ló gbọ́dọ̀ lò ó gbogbo ẹ tí ó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú mi ẹ mọ́ fún wọn lò. A fẹ́ ìjọba tí ò ní gbé èèyàn kan dìde wípé ó yá ẹgbẹ́ òṣèlú yẹn tọmọ ẹ bá gba tíkẹ́ẹ̀tì àwọn èèyàn tẹ̀lé ẹ lọ disrupt ẹgbẹ́ òṣèlú yẹn lọ bẹ ẹgbẹ́ òṣèlú yẹn jẹ́ ó yá àwọn lídà bẹ̀ ẹ gbowó báyìí láti fi fìyàjọ́ mọ́ yẹn. A fẹ́ ìjọba tí ò ní ṣe bẹ́ẹ̀ yẹn bí Ṣèyí Mákindé ṣe ṣe dáadáa yẹn. A fẹ́ ìjọba tí we want àwọn tí wọ́n máa dùn. A fẹ́ ìjọba tí yóò jẹ́ kí inú civil servant dùn, inú ọlọ́jà dùn, inú àgbẹ̀ dùn nígbà tó bá wọlé pé fine ti wà lélẹ̀ ìyàwó aláyàn tí wọ́n ní àdàbí lórí irú ìjọba bẹ́ẹ̀. Aráàlú ni yóò sọ èèyàn kan ni ó sọ pé òun ló ń da tó bẹ́ẹ̀ aráàlú ni yóò sọ. So ẹ̀yin aráàlú ìjọba àwarawa ẹ kọ́kọ́ gbà pé kò sí tó dáa tó èmi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo yòókù tí wọ́n bá ṣe ọwọ́ pé wọ́n fààyè gba this new electoral law electoral act tí a máa lò ní 2027 òun ló lè fọ́mọ aláìlẹ́ nìkan láǹfààní àti máa sọ̀rọ̀ òun ló lè jẹ́ fọ́mọ aláìlẹ́ nìkan náà lè sọ̀rọ̀ ó gbóṣùbà fẹ́ni tó wà ń bẹ̀ tó ń lọ. Yes, a fẹ́ ìjọba tí ò ní jẹ́ kọ́yọ̀ state dàbí Rivers State. A fẹ́ ìjọba tí ò ní provide the governor bíi Fubara ó lé ní tó dáa láti ṣe but under you know now you get it now you can never know the true color of Fubara because Fubara is not free, it's not free. So a fẹ́ ìjọba tí yóò jẹ́ tara mi gangan tí a bá ń dúpẹ́ lọ́wọ́ ìjọba tó ń lọ ẹ jẹ́ ká fojú sóde fún ìjọba tó ń bọ̀. Tí a bá ń dúpẹ́ lọ́wọ́ ìjọba tó ń lọ ẹ jẹ́ ká fojú sóde fún ìjọba tó ń bọ̀. Torí mi mo lè kà pé nínú ìjọba tó ń lọ tó ń kẹ́rù wọlé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ọgbọ́n òdìgí àfokùn wọ́n ṣe dáadáa níwọ̀n dáadáa tí Ọlọ́run fún wọ́n ṣe dáadáa. Èyí ò lè ṣe tán àwa yìí náà àmọ́ pátáwa náà kó ń bẹ̀ ṣùgbọ́n èyí ò lè ṣe tán. Ṣùgbọ́n bí èèyàn méjì tó bá lọ sí secretariat látàgídìgbò tí mo wà ẹnìkan lè bọ́nu mọ́tò kò mórí lọ́nà Ìwó ẹnìkan lè bọ́nu mọ́tò kò mórí lọ́nà Ìdí Àpẹ́ ẹnìkan lè bọ́nu mọ́tò kò mórí lọ́nà Ọ̀jọ́ secretariat náà jọ ń lọ. Kò pẹ́ dandan ká gbọ́nà kan náà ká sàsì já secretariat ká dẹ̀ ṣe dáadáa. So irú ìjọba rere tá fẹ́ yẹn òun ló wá ṣokùnfà Ọ̀yọ́ ń pè ọ́ Ọ̀yọ́ ń pè ọ́ máa rọ gbogbo ẹ̀yin ìyẹn wa tẹ́ bá ń lo Android phone tí ẹ bá dẹ̀ use smartphone dáadáa kódà yín tẹ̀ sí Nàìjíríà máa rọ̀ yín kẹ́ ẹ bá wa àwọn ìyá wa tí wọ́n lè ṣe fúnra wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn ṣe. Ẹ̀yin Ọ̀yọ́ pé ọ̀tẹ̀ tí wà ń ta ẹ̀yin Oríyọmí Hamzat ẹ̀yin tẹ́ farahàn gẹ́gẹ́ bí èèyàn Oríyọmí àtẹ̀yin tẹ́ farahàn tẹ́ ń ṣe tèmi lẹ́yìn àtẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Oríyọmí ẹ̀ẹ́dẹ̀ kórìíra ẹ̀ ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́
ẹ fẹ́ ká padà sẹ́yìn níbi tí Ṣèyí Mákindé bá dé, ẹ fẹ́ ká tẹ̀síwájú ni. Ẹ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ personal negotiation. Ẹ fẹ́ kó jẹ́ pé àwa kan rèé bí tá a bá ti sọ ni